ní ọ̀rúndún kọkàndínlógún ìyẹn 19th century, pàápàá jùlọ ní ìgbà ogun Jalumi tí ó ṣẹlẹ̀ ní ọdún 1878. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí rẹ̀ múlẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ ọba Àlíyì Oyèwọlé ní Akírun ti ìlú Ikirun ní ìgbà ogun yìí. Ó jẹ́ ọ̀kan lára àwọn ọba mùsùlùmí àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ọba yìí darapọ̀ mọ́ Ìbàdàn ní ìgbà ìjà náà láti dáàbò bo ilẹ̀ Yorùbá nítorí wípé àfojúsùn àwọn Fúlàní Ìlọrin pẹ̀lú ogun yìí ni láti gba Ìkìrun, Ẹdẹ, Ìwó àti Òṣogbo. Ẹ rántí wípé ní ọdún 1840 ni àwọn ikọ̀ ilẹ̀ Yorùbá ti ṣẹ́gun àwọn Fúlàní ní Òṣogbo, ṣùgbọ́n ìgbà tí ó máa fi di ọdún 1878 àwọn Fúlàní Ìlọrin ti darapọ̀ mọ́ àwọn ilẹ̀ Yorùbá mìíràn tí wọ́n ti gbà, tí wọ́n sì darapọ̀ láti tún mú àwọn ìlú Yorùbá yòókù balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Nígbà tí Ìkìrun wà lábẹ́ ìkógun látọ̀dọ̀ Ìlọrin, Èkìtì, Ìjẹ̀ṣà àti Ìlá Ọ̀ràngún, àwọn ará Ìkìrun pé gbàjarè sí Ìbàdàn. Ìbàdàn dáhùn kíákíá, wọ́n sì rán Balógun Ajayi Ogboriefon láti ran Ìkìrun lọ́wọ́. Ìtàn tún sọ pé